Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọjọ́ èní. Ọjọ́ ayọ̀ ni gbogbo wa máa ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe birthday, mo kí yín. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Lálákọ̀ọ́kọ́, gist tá a fẹ́ sọ ń pa ẹ̀ o ní lórí ọ̀rọ̀ Christiana. Christiana jẹ́ ọ̀rẹ́ àǹtí wa Fashion. Ẹ mọ̀ pé wọ́n lọ sí Pakistan pẹ̀lú àwọn investors tí kábíyèsí rán lọ. Wọ́n nígbà tí wọ́n dé, wọ́n ní wọ́n fi frame picture, wọ́n ní wọ́n fi ránṣẹ́ sí kábíyèsí through àǹtí Wàhálà. Wọ́n ní nínú frame yẹn, wọ́n ní picture Queen Naomi, kábíyèsí àti Tádéníkàwò ló wà ńbẹ̀. Wọ́n ní ọwọ́ dẹ̀ ni wọ́n fi ṣe artwork yẹn. Wọ́n ní ìgbà tí bàbá Wẹ̀rin ńlá receive frame yìí, wọ́n ní ṣe ni bàbá Wẹ̀rin ńlá ń sunkún. Ta ni Christiana? Christiana jẹ́ ọ̀rẹ́ àǹtí wa Fashion. Ẹ rántí ọ̀rẹ́ wọn tí wọ́n rán lọ sí inú ààfin kábíyèsí pé kó lọ bá wọn mú nǹkan wá. Tán ní láti ìgbà yẹn ni ọ̀rẹ́ wọn àti kábíyèsí ti ń fẹ́ra o. Nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní gbogbo bí kábíyèsí ṣe ń travel, wọ́n ní àwọn àti Christiana yìí wọ́n jọ máa ń travel. Wọ́n ní wọ́n dẹ̀ ń put a lot of fund sí inú NGO ẹ̀ bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní nǹkan tó mú àǹtí wa Fashion tí àǹtí wa Fashion fi ń lejú kiri inú ààfin nìyẹn nítorí ọ̀rọ̀ Christiana. Wọ́n ní Valentine gift ni ó fi picture ẹ̀ ṣe fún kábíyèsí. Wọ́n ní picture yìí dẹ̀ ni wọ́n ní bó ṣe ṣe ó wà very expensive. Ẹ mọ̀ pé artwork, èèyàn máa ń ta artwork. Artwork máa ń worth millions nígbà míì tẹ́ bá fẹ́ tà. Wọ́n ní ó wà very expensive nǹkan tí Christiana ṣe fún kábíyèsí. Wọ́n ní bàbá Wẹ̀rin ńlá, wọ́n ní wọ́n bú sẹ́kún ni nígbà tí wọ́n gba picture yẹn. Wọ́n ní omi jábọ́ lójú wọn. Kì í ṣe pé wọ́n sunkún wọ́n ní omi, ẹ mọ̀ ẹkún ayọ̀, wọ́n ní omi jábọ́ lójú wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Wọ́n ní àǹtí Wàhálà ni wọ́n gbé picture yẹn fún. Ṣé ẹ mọ̀ pé gbogbo wa ti ń sọ pé àǹtí Wàhálà wọ́n ti fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé, wọ́n ti support Queen Naomi àti kábíyèsí nítorí pé wọ́n rí i pé kò sí ọ̀nà pẹ̀lú àǹtí wọ́n ti padà. So ti kábíyèsí ni wọ́n ń ṣe, wọ́n ti support ọkọ wọn. So bí a ṣe gbọ́, wọ́n ní ọwọ́ àǹtí wa ni picture yìí dé sí. Wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ rí tán gbé fún bàbá Wẹ̀rin ńlá. Wọ́n nínú bàbá Wẹ̀rin ńlá dùn o. Wọ́n nítorí owó tí Christiana tó ná láti fi ṣe frame yìí, wọ́n ní kì í ṣe owó kékeré bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kábíyèsí dúpẹ́ lọ́wọ́ Christiana. Wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àǹtí Wàhálà fún gbogbo support wọn lẹ́nu ìgbà yìí fún àwọn àti Queen Naomi. Ni a gbọ́ wípé àǹtí Wàhálà wọ́n ti di ìyá ọba o. Wọ́n ti support kábíyèsí pẹ̀lú Queen Naomi o. Àti ẹ gbọ́ pé dinner tí wọ́n jẹ fún Valentine, wọ́n ní Royal Mansion ni wọ́n ti lọ ṣe pẹ̀lú àǹtí Wàhálà. Wọ́n organize ẹ̀ fún kábíyèsí. Nǹkan tí a gbọ́ allegedly nìyẹn. Wọ́n ní wọ́n support Queen Naomi wípé wọ́n ti wà ní side Queen Naomi. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Èyí tá a wá gbọ́ tó wá yà wá lẹ́nu ni kíní tó fi ń rán bàtà tí wọ́n ní Queen Naomi present fún kábíyèsí. Gbogbo bàtà tí kábíyèsí ń wọ̀ tẹ̀ máa ń rí, wọ́n ní kábíyèsí ló ń ṣe fúnra wọn. Wọ́n ní bí Queen Naomi ṣe lọ ra shipping machine yẹn tí wọ́n present ẹ̀ fún bàbá Wẹ̀rin ńlá. Wọ́n ló ya kábíyèsí lẹ́nu nígbà tí wọ́n gba shipping machine yìí pé wọn ò expect ẹ̀ pé Queen Naomi lè rárú nǹkan báyẹn fáwọn. Wọ́n ní wọ́n ṣàdúrà fún Queen Naomi gidigidi gan ni. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé Valentine yẹn tó kọjá yìí, mo ní kí obìnrin kó ra nǹkan fún ọkọ wọn, kí ọkọ náà kán dẹ̀ ra nǹkan fún ìyàwó wọn. Nǹkan tó dáa ni kéèyàn máa fún olólùfẹ́ èèyàn ní ẹ̀bùn nítorí wípé
ó máa ń mú memory tó dáa wá. Torí tó bá fún ọkọ ẹ ní bóyá perfume àbò fún ní bàtà àbò fún láago, every time tó bá ti fẹ́ wọ àwọn nǹkan yìí ó máa rántí wípé ìyàwó mi mà ló fún mi ní kinní yìí. Even gan bẹ́ẹ̀ náà ni obìnrin náà. Tí o bá ra necklace fún ìyàwó ẹ̀ àbò ra báàgì fún Valentine àbò fún ní Valentine ring, kò sígbà tó fẹ́ wọ nǹkan yẹn tí ò ní rántí. Nǹkan tí Queen Naomi fi like kan máa fún kábíyèsí ní gift nìyẹn. Ó tilẹ̀ má jẹ́ nǹkan tó yẹ pé owó ẹ̀ pọ̀ o, ṣùgbọ́n at least memory ló máa jẹ́. Ẹ̀yin èèyàn lé, ẹ dẹ̀ rí pé stepmom kábíyèsí ṣe birthday, 70th birthday ní Ilé Ifẹ̀ recently lánàá. Náà ṣe ọjọ́ ìbí yìí, ó yẹ wọ́n. Gbogbo àwọn ọba aládé, àwọn èèyàn jàǹkànjàǹkàn náà péjú síbẹ̀. A rí Dr. Elizabeth bí wọ́n ṣe ń lọ tí wọ́n ń bọ̀ níbi birthday yìí tí wọ́n jókòó. Nítorí màmá yìí wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ Dr. Elizabeth gan ni. Wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n ní sí Dr. Elizabeth kò ń ṣe kékeré. Nítorí Dr. Elizabeth jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní ẹ̀mí Ọlọ́run, wọ́n dẹ̀ ní ìtẹríba, wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó láàánú. So mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí màmá yìí. Nítorí ẹni tó bá ṣe 70th birthday, ó ti kúrò ní nǹkan téèyàn ń fẹnu sọ lásán o. Ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Bàbá wẹ̀rín ńlá wọ́n ránṣẹ́. A rí mọ́tò bọ̀gìnìbọ̀gìnì Lexus 2025 tí wọ́n fi ránṣẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Queen Naomi náà wọ́n ní wọ́n send gift sí màmá yìí. Torí ìgbà tí Queen Naomi wà nínú palace náà, wọ́n náà nífẹ̀ẹ́ Queen Naomi gan. So ẹ̀yin èèyàn lé, àwọn nǹkan tá a gbọ́ nìyí ta ní ká mú wá sí etí ìgbọ́ yín. Tá bá tún gbọ́ any update, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mọ, ẹni ẹlẹ́ni onígbà ṣe yín ṣe o. Mashola ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa royal gist, celebrity gist àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé pé prize giveaway wa ń bọ̀ ní April 15. Ẹ máa gbáradì. Á bá wa láyé, á bá wa láyé ara. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Happy New Week to you. God bless you all. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.